Ramon kí ni? Ọmọ ìlú wo ni ẹ? Ọmọ Ọ̀ṣun Òṣogbo àbí? Apá abo l'Óṣogbo. Ọ̀tán. Òṣogbo Òròkì. Ibo ló ń gbé ní Ogun State? Lámẹ̀dà ní Ifọ̀. Níbi ojú orin yẹn. Lẹ́yìn ibi ilé epo kan wà lẹ́yìn ibi ojú orin yẹn, ẹ̀yìn ilé epo yẹn ní Lámẹ̀dà. Ọmọ tí ẹ pa yìí kí ló ṣe? Báwo ló ṣe pa? Lọ gbé ni. Mo ló ti gbé? Lọ gbé ní báǹkì Yànà Kókà ló ti gbé. Ó gbé níbi Olóṣó. Àdéhùn kí ló wà láàrin yín? Èló ló fẹ́ fún tó fi gbé Olóṣó? 3,000. Ṣé o ti máa ń gbé bẹ́ẹ̀ lólóṣó ni? Bẹ́ẹ̀ni. Tó bá ti bá nájọṣepọ̀ mọ́jú 3,000. Bẹ́ẹ̀ni. Ó sọ lẹ́ẹ̀kan pé tó yẹ pé ẹ̀jọ̀ sùn mọ́jú pé èló ló máa ń fún? 1,000. Ọmọbìnrin yẹn kí lórúkọ rẹ̀? Mi ò mọ orúkọ ẹ̀ nǹkan. Ó tó bí 4 sí 5 lẹ́nu kó máa. Báwo lè ṣe wá pa? Ọ̀dọ̀ Fáàní àti Ifá ló sọ fún mi bóyá ní ìdí. Báwo lè ṣe pa? Ìjẹ̀bú ló lagi wọn lórí. Kí ló kọ Ifá yẹn? Táṣẹ́rẹ́ ni wọ́n mọ̀ sí. Kí ló kọ àdúgbò yẹn? Táṣẹ́rẹ́ àdúgbò yẹn kí ló kọ àdúgbò yẹn lọ? Ibẹ̀ náà ni kò jìnnà. Ní Lámẹ̀dà ní Ifọ̀. Kéde pé ẹnìkan gbé bí ẹnìkan gbé. Ìwọ àti Táṣẹ́rẹ́, Ifá Táṣẹ́rẹ́ àti ọ̀rẹ́ Lámẹ̀dà, ọ̀rẹ́ kí ló kọ ọ̀rẹ́ yẹn? Ìjẹ̀bú lẹ́jọ́ pa. Ìgbà tí Ìjẹ̀bú fọ́gi mọ́ lórí, ipa wo ni wọ́n kó nínú ikú ẹ̀? Ifá yẹn lájọ wọ̀. Ẹjọ́ wọ̀ nígbà tó ti fọ́gi mọ́ lórí tó ti ṣubú sílẹ̀, ẹ wá wọ̀ padà sí ilé. Ta ló wá dúnbú ẹ̀? Ifá. Ìwọ ló dìímú tí Ifá fi dúnbú ẹ̀ àbí? Èmi dìímú lọ́wọ́. Ìwọ dìímú lọ́wọ́, Ìjẹ̀bú náà dìímú lẹ́sẹ̀. Ifá ló wá dúnbú ẹ̀. Mo lẹ gbé ẹ̀jẹ̀ ẹ̀ sí. Mi ò mọ tó gbé ẹ̀jẹ̀ sí o. Kí lẹ fi gbé ẹ̀jẹ̀? Ìgbà ni Ifá ló. Ní Ifá fi gbé ẹ̀jẹ̀. Tó orí ẹ̀ ńkọ́? Lórí yẹn gé látòrí ariwo tó wà ládùúgbò, ariwo tó ń pa táwọn ti ń fura lẹ̀ ṣe láre gé orí ẹ̀, but ẹ̀jẹ̀ àti orí ẹ̀ ni ẹ fẹ́ yọ tẹ́lẹ̀ àwẹ̀. Ló fẹ́ yọ òun ló fẹ́ yọ sáà. Èló ni Ifá ló máa fún ẹ tó fi girlfriend ẹ̀ lẹ̀ pé kí Ifá lọ kọ́ ẹ pa? Girlfriend mi kọ́. Girlfriend ẹ kọ́? Mo sọ pé girlfriend kó máa lọ ń gbé, wọ́n bá sùn, wọ́n fún lówó. Èló ni Ifá promise ẹ kó máa fún ẹ? 100,000. 100,000 sir. 100,000 naira ni Ifá ló máa fún ẹ ló fi fà lé Ifá lọ́wọ́. Kí lórúkọ ẹlẹ́kan sí? Arákùnrin Ramon rèé tí wọ́n ṣekú pa ọmọbìnrin kan ní àdúgbò kan tó ń pè ní Lámẹ̀dà ní Ifọ̀. Ọmọbìnrin yìí tá a gbọ́ ni pé wọ́n lọ máa ṣiṣẹ́ bí olóṣó kìíní kankan. Ibẹ̀ ló ti gbà kàgbákò tí alàgbà yìí gbé pẹ̀lú àdéhùn pé wọ́n fún ní 3,000 naira tó bá bá sùn mọ́jú. Lẹ́yìn tó bá sùn tán ló fà lé ẹnìkan tí wọ́n jẹ́ Ifá ní Lámẹ̀dà ńbẹ̀ ní Ifọ̀ pẹ̀lú èròǹgbà wípé Lámẹ̀dà Ifá yẹn á fún wọn ní 100,000 naira tí wọ́n bá yọ orí àti ẹ̀jẹ̀. tó Elédùà kó máa fi ẹ̀ṣọ́ ni kó máa kó ni yọ. Ẹ tún gbà yìí o, ẹ fi kọ́gbọ́n, ẹ fi ṣòdiwọ̀n ayé yín.